ọjà ń bẹ nínú ayé, ayé ń bẹ nínú ọjà, ayé wa nájà yóò. Ọjà part 2 sinimá ọjà part 2 láti ọwọ́ Yetunde Barnabas. Gbogbo wa láti wo sinimá ọjà part 1, a fẹ́ wá wo part 2 sí i kó tó di pé a wo part 2. Ó yá gbogbo ẹ̀yin olólùfẹ́ Yetunde Barnabas, ẹ súnmọ́ mi síbi ẹ jẹ́ ká sáré ṣe kíni, ẹ jẹ́ sáré gbé ra wa débẹ̀. Déètì wo gangan ni sinimá ọjà part 2 máa jáde tí gbogbo yín tá a ṣe kíni tẹ́ láǹfààní àti rí wò. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé oríṣiríṣi ayédèrú sinimá ọjà part 2 ti wà lórí YouTube táwọn ènìyàn ti upload lọ tó jẹ́ fake ni, original gangan ò tí ì jáde. Ìgbà tó original bá máa jáde àwa náà la máa sọ fún yín, déètì tó máa jáde a máa sọ fún yín. So ẹ súnmọ́ mi síbí, ẹ make sure pé ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ ti ṣe kíni kẹ́ ẹ wò dópin. Sinimá ọjà part 1 gbogbo wa láti wò, báwo ló ṣe rí, ṣé ẹ gbádùn sinimá ọjà part 1? Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbádùn sinimá ọjà part 1, ẹ máa tẹ̀ sí comment section àwọn nǹkan tẹ́ ẹ gbádùn bẹ́ẹ̀, kẹ́ ẹ máa tẹ̀ sí pé drop ọjà part 2 by Yetunde Barnabas. Ẹ máa tẹ̀ sí comment section, ẹ máa tẹ̀ sí comment section. Láìpẹ́ láì jìnnà a máa release sinimá ọjà part 2 sórí YouTube. Ibo lẹ ti máa rí wò, ọ̀dọ̀ Yetunde Barnabas náà lẹ ti máa rí wò. Ó ń bọ̀ lórí YouTube ní wíìkì tí a wà nù rẹ̀ yìí. A máa make sure pé a ṣiṣẹ́ takuntakun láti lè ṣe kíni, láti lè gbé sinimá ọjà part 2 jáde sórí YouTube. Àmọ́ ẹ jẹ́ kí n já yín sí nǹkan kan tí ò yé yín, nǹkan tẹ́ ẹ mọ̀, ẹ jẹ́ kí n sáré já yín sí. Ẹ wo sinimá ọjà part 1, ẹ rò pé ó dùn àbí? Sinimá ọjà part 2 ò tí ì ta tó. Part 2 lẹ́sẹ̀ wá máa mọ̀ wípé iṣẹ́ ńlá ni Sàràfàdín Ọlábọ̀dé ṣe yìn, àwọn ló dìrẹ́tì sinimá ọjà. Ẹ rí i pé iṣẹ́ ńlá ni dìrẹ́tọ̀ yẹn ṣe, àti Yetunde Barnabas náà tó kọ story, iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Nítorí pé kí ni, tẹ́ bá wo part 2 sinimá ọjà yìí, ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé sinimá ju sinimá lọ, ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé story kì í sí sinimá ọjà. Yetunde Barnabas wọ́n gbìyànjú nínú sinimá yìí gidi gan, bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú gidi gan pẹ̀lú dìrẹ́tọ̀ wọn ìyẹn Sàràfàdín Ọlábọ̀dé. Mo gbé fún wọn, mo ti máa ń sọ fún yẹn olólùfẹ́ mi pé sinimá tí Sàràfàdín Ọlábọ̀dé bá ti direct, máa wo sinimá yẹn Sanni, nítorí pé kí ni ó ti pẹ́ tí ẹ̀gbọ́n ti ń bọ̀, tí wọ́n ti ń direct iṣẹ́ bọ̀, tí wọ́n ti ń ṣe àwọn iṣẹ́ tó láàmìlaka. Ẹ lè wo iṣẹ́ Sàràfàdín Ọlábọ̀dé kankan kẹ́ sọ pé kò dùn, bẹ́ẹ̀ ni. So bó ṣe jẹ́ nìyẹn. So sinimá ọjà part 2 ó ń bọ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ má gbàgbé àtùpà kẹsàn-án náà, òun náà ń bọ̀ lórí YouTube. Àṣeyọrí TV lẹ ti máa rí àtùpà kẹsàn-án wò. Ẹ máa subscribe sórí Àṣeyọrí TV, ẹ máa tẹ subscribe button yín, kẹ́ẹ̀dẹ̀ máa ṣe kíni, kẹ́ẹ̀dẹ̀ máa like fídíò yìí. A tún máa pàdé nígbà tí ọjà bá máa jáde, ọjà part 2 tó bá máa jáde sórí YouTube tí gbogbo wa máa rí wò, bóyá ní wíìkì yìí ọjọ́ Friday or Saturday. Bó bá ṣe ń lọ a máa wá gbé yín débẹ̀ lórí channel yìí yẹn Àṣeyọrí TV. Ẹ subscribe, kẹ́ bá comment, drop ọjà part 2 sọ́ndà fídíò yìí. Ire o.